A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àwọn ọ̀gá ológun tí Ààrẹ Bọ́lá Tinubu fẹ̀yìn wọn tì tipátipá ni wọ́n ti pèsè oríṣiríṣi àǹfààní tí yóò jẹ́ gẹ́gẹ́ bí àjẹmọ́nú fún wọn. Lára àwọn àǹfààní ọ̀hún ni ọkọ̀ ayẹta, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣọ́, òṣìṣẹ́ àárín ilé, ìrìnàjò ìlera sí ilẹ̀ òkèèrè àti àwọn àǹfààní mìíràn fún ìfẹ̀yìntì wọn. Àwọn tí ọ̀rọ̀ náà kàn ni ọ̀gá ológun agbèfọ́ba Lucky Irabor, ọ̀gá ológun orí ilẹ̀ Farouk Yahya, ọ̀gá ológun orí omi Awal Gambo àti ọ̀gá ológun ojú òfurufú Isiaka Amao. Bákan náà ni àwọn wọ̀nyí ní àǹfààní láti tọ́jú aṣọ ológun wọn kí wọ́n sì wọ̀ ọ́ nígbàkúgbà tí ayẹyẹ bá pè fún un, láì yọ àwọn ìbọn wọn sílẹ̀, ṣùgbọ́n ní kété tí wọ́n bá papòdà ni ìbọn wọ̀nyí yóò padà sí ààyè wọn. Ní báyìí, wọ́n ń retí kí nínú àwọn ọ̀gá-lọ́gàá ní iléeṣẹ́ ológun orí omi àti òfurufú finúfẹ́dọ̀ fi ipò wọn sílẹ̀ kí ó tó di ọjọ́ Ajé tí ó ń bọ̀ látàrí ìyànsípò tuntun tí Ààrẹ Tinubu yàn láìpẹ́ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ olókoòwò epo The Independent Petroleum Marketers Association of Nigeria (IPMAN) ti ṣẹ́ àhesọ wípé àjọ náà ń gbèrò láti ṣe àlékún owó jálá epo kan sí Náírà 700 káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Alága IPMAN fún ẹkùn gúúsù ìwọ̀ oòrùn Alhaji Dele Tajudeen sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn NAN ní ìlú Ìbàdàn. Ó ní owó jálá epo kan kò lè yàtọ̀ sí oye tí wọ́n ń tà á lọ́wọ́lọ́wọ́. Tajudeen gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún yíyọ ìrànwọ́ epo. Ó ní ó yẹ kí ìgbésẹ̀ yìí ti wáyé tipẹ́tipẹ́. Ó wá rọ ará ìlú láti gbé ọkàn wọn kúrò nínú àhesọ ọ̀hún nítorí ó wà ní ìkápá wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ Ifásitì National Universities Commission (NUC) àti àjọ olùkọ́ ifásitì Academic Staff Union of Universities (ASUU) ni wọ́n ti ní èdè-àìyedè lórí àgbéyẹ̀wò ojú ìwọ̀n ètò ẹ̀kọ́ fún iléèwé gíga tí NUC ṣe àgbékalẹ̀ rẹ̀. ASUU ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí ó yẹ̀ kúrò ní ìlànà ètò ẹ̀kọ́ tó já geere tí kò sì wúlò fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n NUC sọ wípé kò rí bẹ́ẹ̀. Ó ní gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n mọ̀ nípa ìlànà tuntun ọ̀hún. Igbákejì akọ̀wé àgbà fún àjọ NUC, Dókítà Noel Saliu, sọ eléyìí nínú àtẹ̀jáde tí ó wáyé ní alẹ́ àná ní ìlú Àbújá. Ó tẹ̀síwájú wípé ọdún 2022 ni wọ́n ti ṣe àgbékalẹ̀ ojú ìwọ̀n tí wọ́n fi rọ́pò èyí tó wà lójú iṣẹ́ láti ọdún 2007. Wọ́n sì ṣe àlékún ìmọ̀ ẹ̀kọ́ láti 12 sí 17 kí ó lè dọ́gba pẹ̀lú ìmọ̀ àgbáyé tòde òní. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ ìpéjọpọ̀ ará ìlú Civil Society Organization (CSO) ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Cross River láti ṣe àwárí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n lọ́wọ́ nínú dídáná sun arábìnrin Martina Oke Ìtagbọ̀ lórí ẹ̀sùn wípé ó jẹ́ àjẹ́. Ní Ọjọ́bọ̀ tí ó kọjá ni àwọn ọ̀dọ́ Old Netim ní ìjọba ìbílẹ̀ Akampa fi ẹ̀sùn kan Ìtagbọ̀ wípé ẹlẹ́gbẹ́ òkùnkùn ni kí wọ́n tó dáná sun ún. Wọ́n ṣe àfisùn wípé òun ló ṣe okùnfà ìjàmbá ọkọ̀ tí ó mú ẹ̀mí ọ̀dọ́kùnrin 2 lọ. Lánàá ni àjọ Citizen Solution Network àti Agbajalingo Foundation tí ó wà fún ìwádìí àti òfintótó ìròyìn tẹ àtẹ̀jáde tí ó pe iléeṣẹ́ ọlọ́pàá láti tètè bẹ̀rẹ̀ ìwádìí kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn wọ̀nyí kí wọ́n sì fi ojú wọn ba ilé-ẹjọ́. Àtẹ̀jáde náà sọ wípé wọ́n dáná sun arábìnrin ọ̀hún lẹ́yìn tí wọ́n ti gé ọmọ ìka rẹ̀. Ó ní ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ gba ìdájọ́ lórí ìwà ìpakúpa
tí àwọn apààyàn tí òǹgbẹ ẹ̀jẹ̀ ń gbẹ hù. Àjọ náà ní àwọn ń ṣe eléyìí láti fi dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní ọjọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, díẹ̀ ní kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì tí wọ́n ń ṣe alábàápàdé rẹ̀ lójúnà Maiduguri ìpínlẹ̀ Borno. Ṣùgbọ́n ní báyìí, kẹ̀kẹ́ ti pọ̀ lóríṣiríṣi lẹ́yìn ìkéde àyọkúrò ìrànwọ́ epo láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ó kọ́kọ́ dàbí ọ̀rọ̀ àwàdà, ṣùgbọ́n nígbà tí owó ọkọ̀ ò ṣeé kọlù mọ́, ní ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́, òṣìṣẹ́ àti oníṣòwò náwó gan kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì láti lè ṣe àdínkù sí owó ọkọ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wíwa kẹ̀kẹ́ ti mú ayé dẹrùn fún ẹgbẹẹgbẹ̀rún àwọn olùgbé ní oríṣiríṣi ọ̀nà láì yọ ti àǹfààní inú rẹ̀ kúrò. Bákan náà ni àwọn ọlọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ náà wa ọkọ̀ tì sẹ́gbẹ̀ẹ́ kan ta mọ́ kẹ̀kẹ́ láti máa gbé wọn káàkiri igun kan sí òmíràn. Ẹnìkan tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé yàtọ̀ sí wípé kẹ̀kẹ́ mú àdínkù bá owó ọkọ̀ níná, ó tún ṣe ìlera fún àgọ́ ara wọn. Imam Khalil Imam tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé gbogbonìṣe Ramat sọ wípé wíwa kẹ̀kẹ́ lọ sí iléèwé lójoojúmọ́ ti di ohun ayọ̀. Ó ní pẹ̀lú ìdùnnú ni àwọn fi máa ń kí ara àwọn bí òun bá ṣe alábàápàdé akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ lórí ìrìn. Òun kò fi àkókò ṣòfò máa dúró de ọkọ̀ èrò mọ́, èyí sì ti mú kí àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ náà gùn lé kẹ̀kẹ́ wíwà lójúnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.